Ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ẹ kú dédé wòyí, ẹ kú bójú ọjọ́ ṣe rí, just a quick one. There's something tí ó ń ṣẹlẹ̀. Mo mọ̀ pé àwọn obìnrin ò ní láìkì kíní, but ẹ mọ̀ pé èmi sàkátà pàrà làgbàlagbà mi a máa sítọ́ yíyí bọ̀ lọ́wọ́ kọ̀ọ̀kan nù ni. But you know in your heart pé òótọ́ ni, àfi tẹ́ bá fẹ́ boná Ọlọ́run mọ́ra. There's this slogan tí mo máa ń gbọ́ táwọn obìnrin máa ní àwọn dúró sílé ọkọ nítorí ọmọ làwọn ṣe dúró. I want to ask you guys, ta lẹ rò pé ó reading dúró sílé ọkọ nítorí ọmọ, ṣé ọkọ ló ń tìtorí ọmọ ń dúró sínú ìgbéyàwó pé gbogbo wa tí wọ́n ọmọbìnrin yìí wù màá ṣáà máa cover ẹ̀ fún ẹ, màá ṣáà máa fara tì nítorí mo love àwọn ọmọ mi, àbí ìyàwó lẹ fi pé ó wà genuinely ó ń dúró nínú ilé ọkọ nítorí ọmọ. This is what I want to say to you. Ìwọ ọkùnrin tíyàwó ẹ bá ti ní orí òun yí, tó fúnra rẹ̀ kó ẹrù ẹ̀ kúrò nínú yàrá tẹ́jọ́ ń sùn tó lọ kó sínú yàrá àwọn ọmọ pé òun ò sùnú yàrá fún ẹ mọ́, àbí tó fúnra rẹ̀ tó sọ pé òun pa àbẹ́ òun mọ́ torí pé ó ṣe pátá ó ṣe wòwò ó ṣe nǹkan kan, tí ìwọ ọkùnrin ti wá ní girlfriend tó wá sọ pé nítorí ọmọ ló ṣe nífẹ̀yàwó mi, orí ẹ̀ ti burú. So ṣé wọ́n forí ẹ̀rùn mú pé kó wálé ayé perpetually kó wá sin obìnrin àbí kó wá jìyà? Obìnrin tó bá ti láyàláyà gbé ẹrù ẹ̀ kúrò nínú room tẹ́jọ́ ń sùn tó lọ sùn yàrá àwọn ọmọ àbí visitors room, tí ó ti rò wípé nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín kò ṣeé settle mọ́, tó dẹ̀ sọ pé wá arákùnrin mi ò fún ẹ lóbòdó mọ́, ó wá ti wá rí ayọ̀ míì níta bóyá girlfriend, ó wá tún wá ń sọ fún girlfriend yẹn pé torí ìyàwó ẹ̀ kan àbí torí àwọn ọmọ kan o ò lè fẹ́ ìyàwó méjì, ayé ẹ̀ ti bàjẹ́. Má mortgage life ẹ nítorí obìnrin kankan. Tí o bá ti rí joy tí obìnrin ilé ti take away from you torí pé ó ti bímọ tó lòun dúró bí ọmọ, òun dúró ti ọmọ, tó o dẹ̀ ń ṣe ẹ̀tọ́ ẹ̀ nínú ilé, tó wá ti torí pé nǹkan kan ṣẹlẹ̀, bóyá ó rí ẹ ó ṣe nǹkan kan ó wá kó jáde nínú room, àwọn ò fẹ́ lóbòdò, wọ́n wá lọ rí girlfriend níta, ó wá ń pẹ́pẹ́pẹ́ torí àwọn ọmọ mi, I have daughters, mi ò fẹ́ fẹ́yàwó mi ò fẹ́ jẹ́ kó serious, ayé ẹ̀ ti bàjẹ́. Number one, jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ ọkùnrin, àwọn ọmọ yẹn wọ́n máa bá ti wọn lọ tó bá yá. Kò dẹ̀ sí bí ọkùnrin ṣe lè ṣe tó lórí obìnrin ló máa jèrè ọmọ jù. Ìyà méjì ò gbúdọ̀ jókòó gbẹ̀yìn ọkùnrin. Obìnrin ò gbúdọ̀ máa fìyà jẹ fìtínà tí ẹ kí wọ́n náà tún máa fìyà jẹ ara ẹ. Obìnrin ò gbúdọ̀ máa ṣe ẹ kí wọ́n náà tún máa ṣe ara ẹ. Ó ń ṣe ẹ̀tọ́ ẹ̀ nínú ilé, nǹkan kan ṣẹlẹ̀ láàrin yín, obìnrin wá kẹ́rù ó lòun kúrò nínú yàrá, òun lọ sùn sínú yàrá àwọn ọmọ, àbí ó pa òbò mọ́ ó ní kinní kan, obìnrin yẹn wá sì wà nínú ilé ẹ, ìwọ náà wá sọ pé ẹni tó ń fún ẹ láyọ̀ níta o ò fẹ́ jẹ́ kó serious nítorí pé o ò fẹ́ nítorí lọ fẹ́ yàwó mi kó lọ wá happiness ẹ níbò míì. And the reason is that obìnrin kan ò ti torí ọmọ kankan dúró sínú ilé ọkọ, ẹ má jẹ́ ká tanra wa nítorí bùkátà. Ọkùnrin tó bá wà responsible tó ń gbọ́ bùkátà lórí àwọn ọmọ ẹ̀, nítorí ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe ń dúró sílé ọkọ, kò ṣe nítorí kí ló ń dúró sílé ọkọ nítorí obìnrin fún, kí ló ń dúró sílé ọkọ nítorí àwọn ọmọ fún, ṣebí nítorí kó bá lè bá gbọ́ bùkátà ni. Ọkùnrin tó bá jẹ́ olórí burúkú tí ò ń ṣe pé kó ń ṣe nǹkan kan, obìnrin gan ti kúrò nílé, bí ò kúrò nílé gan ó ń dókò ta. Bẹ̀tẹ̀ bá róbìnrin tó bá nìkì mọ́lé nítorí ọmọ tí ò fọkùnrin lóbòdó tí ò sunu yàrá mọ́, ọkùnrin yẹn ń bá gbọ́ bùkátà lórí ọmọ ni. Ọkùnrin ló máa ń genuinely jókòó wípé nítorí àwọn ọmọ mi, torí pé genuinely number one ọkùnrin máa ń nífẹ̀ẹ́ àwọn ọmọ ọkùnrin tó dẹ̀ bá dẹ̀ fẹ́ wà responsible, ọkùnrin la máa ń sọ pé genuinely ló máa ń jókòó sínú marriage nítorí ọmọ. Obìnrin tó bá jókòó, ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń jókòó sínú marriage nítorí ọmọ, bùkátà tí wọ́n ń bá wọn gbé lórí ọmọ wọn ò lè dá gbé ni wọn ò ṣe lọ. Wọn ló ṣe má dàbẹ̀ ni pé ìmíì tó lè tó gbangba sùn lọ yẹ kò ní wẹ̀yìn kó tó ká àwọn ọmọ ẹ̀. Bẹ̀tẹ̀ bá ti rọ́kùnrin, obìnrin tó ń fìtínà tí ọkùnrin tó dẹ̀ ló ń jókòó nítorí ọmọ, tó bá jókòó nítorí ọmọ lóòótọ́, ara ẹni tí ọmọ yẹn ti jáde, kí ló dé tó lè nífẹ̀ẹ́? Kí ló dé tó lè forgive ẹ? O jókòó nítorí ọmọ, o jókòó nítorí bùkátà yẹn, o lè dágbé tó o bá lọ ni ló ṣe jókòó. Ẹ má jẹ́ ká máa tanra wa. Ọkùnrin ló máa ń jókòó sínú marriage genuinely nítorí àwọn ọmọ,
torí pé ọkùnrin máa ń nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀ lára ẹ̀ náà ni pé ọkùnrin kan tó ń ọ̀tá rẹ̀ obìnrin ń ṣe ó tún ṣe ra ẹ̀ tóbìnrin bá ti take decision tó ti kúrò nínú yàrá tó fi pé wàhálà yẹn sóòpọ̀ ẹ̀ lè jọ ṣí ẹ̀ yàrá mọ́ tóbìnrin ti take decision tó ti pa òbò mọ́ kí ló stop wọ láti lọ ní ẹnìkan níta tó máa fún ẹ láyọ̀ kẹjẹjọ máa ṣe nèbọ́nèbọ́ kẹjọ máa ṣe pé ẹjọ ń jókòó nítorí ọmọ ìwọ ló mọ nǹkan because at the end of the day wọ ọkùnrin má tanra ẹ ọmọ ò lè mójú ẹ tó ojú ìyá ẹ kódà kí ìyá má ná kọ́bọ̀ lórí ọmọ wàá rí wípé nígbà míì tí bàbá bá tàtọ̀ ọmọ tó bá dọjọ́ iwájú tí ìyá yẹn bá ṣì wà around ọmọ yẹn máa insist pé òun fẹ́ rí ìyá òun but ìgbà míì tí ìyá bá tàtọ̀ ọmọ ó bá dọjọ́ iwájú gan ọmọ á lóun ò mọ̀ rí tó fi jẹ́ pé okùn ìyá àti ọmọ bond yẹn ó máa ń yí gan so má ṣera ẹ léṣe má parẹ́ má jẹ́ kó obìnrin kan máa ṣe kí ìwọ náà tún máa ṣera ẹ tóbìnrin kan bá ti lórí òun yí òun kó ẹrù kúrò nínú yàrá òun pa òbò òun mọ́ òun wá lọ sùn sínú yàrá àwọn ọmọ òun jókòó nítorí àwọn ọmọ kó jókòó nítorí àwọn ọmọ òun náà jẹ́ pọ́kùnrin yẹn ń bá gbọ́ bùkátà lórí àwọn ọmọ ni ìwọ náà lọ wá wọ̀rọ̀ kò ṣàdá lọ wá obìnrin kan níta kó dẹ̀ dam consequence kan tó bá máa já sí ni kó já sí bó bá já sí ìyàwó méjì good luck bí ó bá já pé ẹ fira yílẹ̀ good luck má ti torí obìnrin kan sọ wípé o fẹ́ obìnrin á take happiness away from you ìwọ náà tún fẹ́ gba happiness ara ẹ̀ wọ́n ń ṣe o tún ṣẹra ẹ̀ obìnrin tó bá ti lórí òun yí òun kó ẹrù ń jáde kúrò nínú yàrá tí kò ṣe pé bóyá o nà tó dẹ̀ ń ṣe responsibility ẹ̀ tí ó jẹ́ wípé wàhálà ṣẹlẹ̀ kò lè lọ bá family ẹ̀ kẹ́ ẹ settle ẹ̀ àbí ó kó kúrò nínú ilé láì dé ọ̀dọ̀ family ẹ̀ ó kó lọ sínú ilé ẹ̀ ìwọ wá ní o jókòó sínú marriage nítorí ọmọ obìnrin yẹn ò ronú ẹ̀ nǹkan tó rò mọ́ ẹ lára ni nǹkan tó máa gbà lọ́wọ́ ẹ̀ òun sanwó school ọmọ ò dẹ̀ ń ṣètò ẹ̀ lórí ọmọ ló ṣe dúró kò dúró nítorí ọmọ o kò ṣe pé ìfẹ́ àwọn ọmọ ẹ̀ ló ní tó fi dúró bẹ́ẹ̀ yẹn o ìfẹ́ responsibility tó ń gbé lórí àwọn ọmọ ló ní obìnrin tó bá dẹ̀ ní mo parọ́ ó kù okù ọlọ́run tọkùnrin ò bá ní lárí tó jó lórí burúkú ni ó máa yá obìnrin yẹn lára láti pé kí ni mò ń dúró dè bẹ́ẹ̀ obìnrin tó ń tọ́jú ilé olófin pé obìnrin mi àdókòǹtà ṣùgbọ́n nítorí pé ọkọ ẹ̀ ń ṣe ẹ̀tọ́ ẹ̀ lórí ọmọ ẹ̀ kò ní lè fún wa ní kó filẹ̀ kò lè filẹ̀ so obìnrin nítorí ọmọ mo ṣe dúró olè níyìn ìrọ̀lẹ́ ń pa torí bùkátà tó ń bá yín gbọ́ lórí àwọn ọmọ lẹ ṣe dúró ọkùnrin ló máa ń dúró sínú marriage genuinely nítorí ọmọ because àwọn náà máa ń gbọ́ bùkátà ní èyí tó bá fẹ́ wà responsible ẹni tó bá ń gbọ́ bùkátà ṣe bóun ló yẹ kó kúrò nínú marriage tó bá fẹ́ lọ ló yẹ kó jẹ́ kó lọ bọ́ nítorí pé wọ́n máa ń love ọmọ wọn genuinely irú ìfẹ́ yẹn náà ló máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tẹ́pọ́n kàn máa ní girlfriend ni wọ́n láwọn àwọn ò fẹ́ hot àwọn ọmọ àwọn ò lè fẹ́ yàwó mi má tanra ẹ̀ torí àwọn ọmọ yẹn máa padà fi ẹ́ lẹ̀ má tanra ẹ̀ nítorí pé o ò lè ní access sí àwọn ọmọ yẹn as much as bí màmá wọn ṣe máa ní access sí mi sọ pé ò ní sọ̀rọ̀ o ò lè bá wọn sọ̀rọ̀ ò lè ní ẹ̀tọ́ lórí wọn bọ́ àwọn ọmọ yẹn ò lè tọ́jú as much as bó ṣe máa mójú màmá wọn so ìyá méjì má jò jẹ òkú gbẹ́ ẹ tóbìnrin bá ti ń fìtìnà tiẹ̀ tó ti kúrò nínú ilé tí ò fún ẹ lóbò tí ò ṣe oúnjẹ tí ò ṣe kinní kan tó dẹ̀ wà tẹ́jẹjọ wà nínú ilé ẹni tó bá gbámú tó ń fún ẹ láyọ̀ torí ọkùnrin yìí pè mí òun àtobìnrin yẹn ń travel wọ́n máa ń lọ sí wọ́n ti jọ lọ sí Barcelona wọ́n ti jọ lọ káàkiri wá ní because of my kinní kan I want to leave the lady yẹn wá bẹ́ẹ̀ wá mo ní mi lè bẹ́ẹ̀ wóbìnrin mi lọ bẹ́ẹ̀ lady yẹn padà kó ayọ̀ tó ń fún ẹ yẹn má gba ayọ̀ yẹn torí ìwọ ọkùnrin tó bá lọ dúró nítorí àwọn ọmọ ò fẹ́ ṣe nǹkan kan you need your sanity to be able to give those children the best so tíyàwó ilé ẹ bá ti take sanity away tó dẹ̀ rí èèyàn kan tó ń fún ẹ láyọ̀ tó jẹ́ pé kò wà ní right frame of mind because o need kò wà ní right frame of mind kò tó lè fún àwọn ọmọ ẹ ní the best so ìyàwó ilé ti take right frame of mind lọ́wọ́ ẹ èyí tó wà ń ta o tún ìyàwó ilé tó ń jẹ níyà o tún fẹ́ máa ti torí ìyàwó ilé again jẹ níyà torí tó bá lo like àwọn ọmọ o like ìyàwó ilé ẹ náà ni ìyàwó ilé tó dẹ̀ ń tìtorí ṣe kò rán ẹ so please má jẹ́ kí ìyà méjì jẹ́ ìyẹn ò kó lè wà ní right frame láti take àwọn ọmọ tó lò like o nídìí amúgbálẹ́gbẹ̀ẹ́ yẹn ibi tó bá dẹ̀ fẹ́ já sí ìyàwó ilé ló gbóúnjà lẹ́ẹ̀fún ló gbòjẹ́ ṣàbàrí kò lo ibi tó bá já sí bó bá já sí pé kò fẹ́ o fẹ́ náà nìyẹn má jẹ́ kí ìyọ̀nà méjì jẹ́ má jẹ́ kóbìnrin kan tàn ẹ̀ kan fún ẹ kan emotional blackmail torí àwọn ọmọ obìnrin dẹ̀ ti kó kúrò nínú yàrá kò do ẹ mọ́ ádì ló fi ń ṣe oúnjẹ fún ẹ kò kí ẹ fún ẹ mọ́ kí ló wá kàn ẹ pẹ̀lú torí àwọn yíyan òní kó má tọ́jú àwọn ọmọ ẹ
obìnrin yẹn jókòó nítorí ìtọ́jú tó máa fáwọn ọmọ ẹ̀ nítọ́jú lọ wẹ́lò míì tó máa tí ó máa maintain sanity ẹ̀ ní tó bá wù yín ní kẹ́ sọ bó ṣe rí nìyẹn lè máa sọ pé ọkùnrin kan máa ya wèrè kó dẹ̀ máa bá yín tọ́jú ọmọ you cannot eat your cake and have it tó bá ti mọ̀ pé ọkọ ẹ̀ ṣe o ti kó jáde nínú yàrá ọkọ ẹ̀ ṣe òkè o ti pòbò mọ́ fún ìwọ á máa bẹ́ẹ̀ tọ́jú àwọn ọmọ ṣùgbọ́n á léyàn níta tó bá dẹ̀ já síbẹ̀ á já síbẹ̀ èmi gan máa monitor ẹ̀ tó fi máa já síbi wípé sórí o fẹ́ jẹ ilé moṣú yẹn wàá wà nínú ilé moṣú yẹn wàá ṣe ilé moṣú yẹn ní inú ilé ọkọ ẹ̀ á sú ẹ plan B yẹn á padà wá di plan A mọ́bìnrin lọ́wọ́ ire o ó dàbọ̀ so kò sí nǹkan tó jọ pé obìnrin kan dúró nítorí ọmọ torí bùkátà tó máa bá wọn gbọ́ lórí ọmọ ni so ìwọ ọkùnrin yára ẹ̀ ń brain.